ó yá ṣé ẹ lè gbé Gẹ̀ẹ́sì ABD òwe Yorùbá tó bẹ̀rẹ̀ pẹ̀lú A B D E àti Ẹ. Ìwọ tó bá mọ̀ pé ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire ni ọ́ tó bá dára ẹ lójú ó yẹ jáde sí mi tán. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wa nílẹ̀ káàárọ̀ òjíire náà gbọ́ àgbọ́yé èdè àwọn bàbá wa mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ní àgbọ́yé èdè àwọn bàbá wa débi pé tẹ́ bá sọ àwọn gbólóhùn Yorùbá ní etí ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n lẹ́ ń pọ̀fọ̀ ní. Wọ́n ti wá lọ ẹ̀sìn máa ṣà, wọ́n ti da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn, wọ́n ti da lúrú pọ̀ mọ́ ṣàpàtì. Ìwọ tó bá mọ̀ pé ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire ni ọ́ tó bá dára ẹ lójú bóyá mo ta ọ́ láyà, tó bá mọ̀ pé o láyà ó yá darapọ̀ mọ́ mi. ABD ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá. Ó yá ABD òwe Yorùbá tó bẹ̀rẹ̀ pẹ̀lú A B D E àti Ẹ. A àìríyàn là ń jẹ̀bà kẹ́nu má dilẹ̀ ní gúgúrú. B báralé ẹni bá ń jẹ kòkòrò tí ò da tá a bá wí fún uru hẹ́rẹ́ rẹ̀ kò ní jẹ́yìn ó sùn lórun. D dúndùn ló dùn táǹbọ̀ rẹ̀ jẹ̀kọ ti lé oge tó ge jẹ. E ewúrẹ́ lé ò mọ ìyọdẹ ajogún ẹ̀wò mọ ìyágbádá ńlá. Ẹni mi ò sẹ́ni èèyàn mi ò ṣèyàn àlẹ́ bí wàrà rò lásán. Mo ta yín láyà tẹ́ ẹ bá tó bẹ̀ fẹ́ tó gbangba sùn lọ́yẹ́ ó yẹ jáde sí mi tán. Ẹ̀yin ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire tó sì jẹ́ pé ó dá yín lójú tí àṣà àti ṣe ilẹ̀ káàárọ̀ òjíire jọ yín lójú tó sì dá yín lójú dáadáa ó yá mo ta yín láyà ó yẹ mọ̀ bọ̀ ABDEÉ. ABD èdè Yorùbá apá kìíní rèé. Ó yá ṣé ẹ lè gbé Gẹ̀ẹ́sì ẹ̀ ń ṣe ń bẹ̀ ó yá mo ń retí yín. Gbádùn Ẹ̀mí Ẹ̀ Tán TV.